lórí ọ̀rọ̀ bàbá àjẹ́ onítìátà LIZZY ANJORIN wọ IYABO OJO tuutu. Kẹ́mi Àpèsìn rawọ́ ẹ̀bẹ̀ sáwọn kan, àwọn ta ni? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kẹ́mi Àpèsìn, ọ̀rẹ́bìnrin tíátà ilẹ̀ wa táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Àǹtí Sídí tàbí Kẹ́mítì, ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn agbésùmọ̀mí tí wọ́n pa àwọn ènìyàn nípakúpa wípé kí wọ́n sọwọ́ agbéjẹ́ mọ́wọ́ o, kí wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́ náà, kí wọ́n dẹ́kun àti máa pa aráàlú, ṣùgbọ́n kí wọ́n kọjú sí ìjọba. Èyí wáyé látàrí bí àwọn ẹni ibi ṣe lọ sílé ìjọsìn CAC tí wọ́n sì pa àwọn ènìyàn. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú káwọn òṣèré bíi Mr Macaroni, Falz, Tóyìn Abraham, Fúnkẹ́ Akíndélé bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ibi náà. Àfi k'Ọlọ́run kó dáwọ́ ibi dúró lórílẹ̀‐èdè wa o. Lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tíjọba rán lẹ́wọ̀n lórí ẹ̀sùn ìfipábọ́mọ kékeré lò pọ̀, LIZZY ANJORIN gbéná wojú IYABO OJO. Ẹ gbọ́ ohun tó sọ. Even if IJESHA by person, IYABO, you should allow the court to do the justice, not you. For you, traitor téèyàn kankan ò gbọdọ̀ ní nǹkan tí ò gbọdọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ni. IYABO, ẹ̀dá tó bá fẹ́ bímọ, tó fẹ́ jèrè ọmọ, tó fẹ́ jẹun ọmọ, kódà kò gbọdọ̀ kí ẹ, o ò gbọdọ̀ kí kẹ́ni yẹn dáhùn. Àjàgà tó wà lórí ẹ ó ju ọjọ́ orí ìyá ẹ lọ. I've been in the business for many years, for over 4 decades. I've been into business. Tí community kan bá ń tòrò, IYABO OJO bẹ̀ ni ò tí ì dàgbà. Tí community kan bá ń tòrò, tí business kan bá ń ṣe dáadáa. If you look at what Awokawo the killer has done to the Yoruba, let's look at the entertainment industry since IJESHA left. So what happened to the comedy side of Yoruba entertainment? Since she did Mohbad case, she lied to the world that she has never met Mohbad, and she was the one that took Mohbad to UK with her boyfriend, and she lied to the whole world. Since she has destroyed Naira Marley, so what happened to other hip-hop artists in the Yoruba setting? What happened to them? And go and check all of these people. Before IJESHA went to prison, the film industry is booming. Before IYABO attacked Mohbad and Naira Marley's case, the hip-hop Yoruba setting is doing well. You see, Ogboro Kapere, as some of us want good for the society, there are some people that doesn't want the society to be good. I used to say something and I'll keep saying it. Okay. Okay. I'll keep saying it. Kí ló sọ? Ẹ bá mi tán iPhone yẹn. Yá máa rí comment. Ṣé o ti ń bá mi gé yẹn? I'll keep saying it. If the society is not rich, if the society is not doing well, some people will remain poor. If you know how success circulates, you will be at the end of supporting people to grow. Ṣé IYABO OJO ti lọ́ọ̀kì comment section? Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá mi pé àǹtí èrò Àríkẹ́, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Àbí lórúkọ woman ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀kì comment section kẹ́. Èwo ni jùwẹ̀rẹ̀? Èwo ni jùwẹ̀rẹ̀ bí àpò ẹ̀wà? Èwo tún ni jùwẹ̀rẹ̀ bí àpò ẹ̀wà? Èwo ló tún jùwẹ̀rẹ̀?
ibi tọ́rọ̀ náà máa já sí la ò tí mọ̀ báyìí o